ìròyìn ayọ̀ lọ́ọ̀dẹ wa, ìròyìn ayọ̀ láwùjọ wa, ìròyìn ayọ̀ káàkiri àgbáyé. ẹkú lébà ilà kára lé ẹrìn wàhálà kérò ọ̀nà ẹkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta sálàáfíà làbá yín ẹkú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ. àwa ikọ̀ ìròyìn ayọ̀ a tún ti débì ìṣe wa lórúkọ ẹnìkejì mi. Orúkọ mi ni Kíkẹ́ lọmọ ọmọ Òkèyínká tí gbogbo ayé mọ̀ mí sí Opon Imon. Opon Imon ẹ káàbọ̀. orúkọ tèmi náà yí padà o Adéwùmí Tajudeen Ọlálékan ni orúkọ tèmi ń jẹ́ Àgbàlé ni orúkọ tí ayé fi ń gbé mi lárugẹ. ẹ kú ilé o. Opon Imon. Àgbàlé mò ń jẹ́. Adébí sẹ́mọ̀sẹ̀. Àgbà ọ̀lẹ ọmọ ni àwọn àgbà máa ń sọ. Àgbà ọ̀lẹ là ń bẹ ń tọ̀ wọ́n. Bẹ́ẹ̀ni. Opon Imon ò wá tẹ̀ wájú. Tọ̀ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ilé. Ìròyìn ayọ̀ tí mo mú wá sí etígbọ̀ yín ní ìròyìn ayọ̀ tòní ni pé arákùnrin wa ọmọ bíbí ìlú Òṣogbo Òròkè Àsálà. Òṣogbo Òròkè Àsálà. Ọlálékan ọmọ Ọlárewájú tí gbogbo ayé mọ̀ sí Olúwabọ́nà. Olúwabọ́nà. Olúwabọ́nà ó ní gbogbo ayé máa ń pè é. Bẹ́ẹ̀ni. Yóò ṣe ọjọ́ ìbí rẹ̀ ní ọjọ́ 12 oṣù tí a wà nínú rẹ̀ yìí. Èyí ni jọ́ Friday ọ̀sẹ̀ yìí òní ó sì ọjọ́ ìbí rẹ̀ nílùú Òṣogbo. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tá a wà yìí. Bẹ́ẹ̀ni. Olúwabọ́nà gbajúgbajà bùjẹ́bùdànù ni òní ó sì ọjọ́ ìbí rẹ̀ ní ọjọ́ 12 lọ́jọ́ 12 oṣù tá a wà nínú rẹ̀ yìí. ọ̀dọ́mọdé olówó àbẹ́ẹ̀rí báyìí gbogbo Amẹ́ríkà gbogbo Washington gbogbo àpáta Olúwabọ́nà akínyó àwa ikọ̀ ìròyìn ayọ̀ àwa náà ń bọ̀ wá ganu sí i ní ọjọ́ 12 nínú oṣù tá a wà yìí. ọjọ́ Friday. bẹ́ẹ̀ ni àdúgbò ó máa gbẹnu tán o. ó máa gbẹnu tán. bọ́nà wà ló ti wà náà ìjà báyìí. bẹ́ẹ̀ ni Adémọ́lá àbúrò Bọ́nà àjíṣẹ́ tẹ ẹ̀ràn wa o. àjíṣẹ́ tó rán mi o àbúrò mi àtàtà. ṣé Opon Imon. Àgbàlé mò ń jẹ́. lọ́dọ̀ mi níhìn-ín. ìlà tó rí gbọ́. ìròyìn ayọ̀ tòní. gbajúgbajà olórin nì tí gbogbo ayé mọ̀ sí D'banj. gbajúgbajà olórin tàkasúfèé nì tí gbogbo ayé mọ̀ sí D'banj yóò mọ̀ sí ọjọ́ ìbí rẹ̀ lọ́jọ́ tòní àbí ká sọ pé ti ń sọ lọ́wọ́ báyìí. gbajúgbajà olórin tàkasúfèé nì tí gbogbo ayé ń pè ní D'banj ó ń ṣe ọjọ́ ìbí rẹ̀ lónìí. A bí arákùnrin ní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 1980 a bí sílùú Zaria ní Kaduna lọ́hùn-ún ibẹ̀ la bí sí. bó ti wulẹ̀ jẹ́ wípé ó jẹ́ ọmọ bíbí ìlú Ṣàgámù lọ́hùn-ún ní Ogun State. Ṣàgámù yìí ibẹ̀ náà ní ìlú arákùnrin gbajúgbajà olórin tàkasúfèé yìí D'banj. gbajúgbajà olórin yìí lára àwọn ọmọ tí wọ́n ti ṣe lára rẹ̀ náà ni Koko Master. bákan náà ni à ń pè kan ní Bangali. àwọn náà ni wọ́n tún kọ Fall in Love. àbẹ́ẹ̀ ti gbàgbé orin yẹn ni wọ́n make me fall in love. Fall in love. Fall in love. orí ètò náà wà. tá a bá pè lórí ètò àlọ́ náà Fall in Love. olórin tàkasúfèé tí a ń sọ yìí a kì í pé ẹkú ọdún ẹkú ìrìndùn ẹ̀mí yóò sọ̀pọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè. ojú yóò sì rọdún pẹ́ ẹ ò ní fi ọdún ìdágbére fáyé. àmì àti àmì. Opon Imon. Àgbàlé mò ń jẹ́. ọ̀rọ̀ àtẹ̀wájú. gbajúgbajà òṣèré nì tí gbogbo ayé mọ̀ sí Àdùnní Adé. Àdùnní Adé. wọ́n mọ̀ pé Queen Àdùnní Adé. ìyá yẹn dáa. bẹ́ẹ̀ gan. ìyá yẹn wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn ní ọjọ́ 7
inú oṣù tá a wà yìí. lọ́jọ́ keje tó lọ yìí. Ìjọ yẹn náà ni wọ́n sì tó bí ọmọ tuntun jòjò. Ìròyìn ayọ̀ oníbejì rèé. Oníbejì ni akíyàwó Àdùnní Àdè wípé ẹ kú ewu ọmọ. Elédùmarè ó bá wò ó. Àmì àti àmì. Àgbéyè ni Elédùmarè ó jì í jẹ́ fún wa. Àṣẹ Èdùmàrè. Lágbára náà ẹgbẹ́ ọmọ ni ó jẹ́. Àmì o. Lágbára láti mọjọ́ ìbí rẹ̀ a ò ní mọjọ́ ikú rẹ̀. Àmì. Bákan náà la tún kí ẹ̀yin náà kú oríire ọjọ́ ìbí. Ìgbà ọdún kan. Lágbára Èdùmàrè. Àmì ẹ̀rí báwọn. Ìròyìn ayọ̀ ó dáa pọ̀. Ó náà létí wọ́n mọ̀ gbọ́. Láṣẹ Èdùmàrè. Àwọn ò ní bá wọn gbọ́ ìròyìn ìbànújẹ́. Àmì o. Lórí ètò ìròyìn ayọ̀ ọpẹ́ ìmọ̀ bá gbọ́ tí mo sọ pé bán láì tí ì pé já ẹ mọ́ bá mi túmọ̀ rẹ̀ bóyá mo fẹ́ sọ pé bandé bóyá mo fẹ́ sọ pé iná bandé là ń lò láti fún òbí tí mo wà lọ́hùn-ún ẹ má pè dáhùn ìròyìn orí ètò ìròyìn ayọ̀ láwà. Ìròyìn ní òṣè mọ́ gbọ́n bí. Bẹ́ẹ̀ni ọgbọ́n ìmọ̀ mo tún tẹ̀ wájú nípa ìròyìn ayọ̀ tòní. Arákùnrin kan gbajúgbajà òṣèré náà ni àbẹ́ẹ̀rí báyìí. Àwọn òṣèré orí ìtàgé o. Àbí a mọ orúkọ arákùnrin sí ṣé ìwọ ṣé ń pè lẹ́ẹ̀kan sí. Ẹ tó pè sẹ́yìn ní mọ̀tì ẹ̀yọ. ẹ mọ̀jẹ̀ yìí ni ó yẹ. Orúkọ arákùnrin ni à ń pè ní ṣé ìwọ. A bí ní ọjọ́ kẹsàn-án láyàjọ́ ọjọ́ tòní nínú oṣù kẹfà ọdún 1997. A bí sílùú Èkó àtẹ́gbẹ́. A bí arákùnrin sílùú Èkó bó ti wulẹ̀ jẹ́ wípé ọmọ Benue State ni arákùnrin yìí ṣé ìwọ. Òní ni àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Gbajúgbajà òṣèré olórin ni wọ́n tún jẹ́ record producer. Àwọn náà wọn a tún máa kọ orin ilẹ̀, wọn a máa kọ orin ẹ̀mọ̀ irú níṣe téèyàn jẹ́ olórin tàkasúfèé kó wá fẹ́ kó má lè kọ orin ilẹ̀. Àwọn wọ̀nyí wọn a máa báyàn kọ orin gẹ́gẹ́ bá a ṣe rí àwọn tí wọ́n ń báyàn kọ eré orí ìtàgé gẹ̀ẹ́tì báwọn. Arákùnrin yìí òun náà ni a mọ̀ sí songwriter. Akínyìn o pé ọkú ọdún èlé ẹ̀mí yìí tó ṣe tọdún yìí yóò tún ṣẹ̀mí láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ìmọ̀ Ìgbàlẹ́ mò ń jẹ́. Ó yá tẹ̀ wájú. Bàbá wa nínú eré orí ìtàgé. Ta tún ni. Bàbá wa Yínká Quadri. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ní àwọn ọmọ wọn ń ṣe ọjọ́ ìbí. Àwọn ọmọ méjì náà bí ní inú oṣù tá a wà yìí. Ìkan ní on 6, ìkan ní on 8. Kò yé mi o, ẹja tún mú o. Bàbá wa Yínká Quadri. Bẹ́ẹ̀ ni gbajúgbajà òṣèré orí ìtàgé rẹ̀. Ọmọ wọn méjì nínú oṣù kan náà. Ó tún wá tẹ̀léra wọn ìkan ọjọ́ kẹfà ìkan ọjọ́ kẹjọ. Ó dá mi lójú pé kì í ṣe ìyá kan ló bí àwọn ọmọ wọn. Ìyá kan ló kúkú jọ bí gbogbo wọn. Bàbá wa ṣe ọjọ́ ìbí fún àwọn ọmọ wọn tí ayé sì gbọ́ ọ̀run mọ̀. Bàbá ó ní ká kí gbogbo yín pátá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá, gbogbo ẹ̀yin àlejò láti Nàìjíríà ni, láti oríṣiríṣi stéètì tẹ́ ẹ ti wá àti káàkiri àgbáyé. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátá o pé ẹ ṣé o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàárín o àmì báyìí. Pàápàá jùlọ gbogbo ọmọ Ìgbómìnà nílọrin lọ́rin Àfọ̀njá ẹnu dùn jùlọ. Wọ́n ní ká kí ní o. Ká kí gbogbo àwa òṣèré orí ìtàgé náà pátá. Gbogbo ẹgbẹ́ TAMPA, gbogbo ẹgbẹ́ ANTP. Pé ẹ ṣé ẹ kú ìdìbò ẹ sì kú lọ́wọ́ sí. Ẹ ṣé àdúpẹ́ ìròyìn ayọ̀ láàmú gbọ́dọ̀ ọ̀dọ̀ wa. Ṣé Èdùmàrè. Ọpẹ́ ìmọ̀. Ìgbàlẹ́ mò ń jẹ́. Ilé ọ̀hún kùnlẹ̀ kì í ṣe bíi ti wèrè. Wàláì. Ìròyìn ayọ̀ tí tòun mú wá lápá bí yìí. Àwọn èèyàn máa wò wípé ó ṣe ń ṣe ọ̀gbẹ́ni bí òṣèré orí ìtàgé. Láláì mọ̀ wípé ibi tára bá ti momi a gbọ́dọ̀ gbàgbé ibẹ̀. Lọ́dọ̀ mi níhìn-ín. Ẹ̀wájú. Níjẹta òde yìí. Sunday kan. Ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ ni.
ó ní àyájọ́ ọjọ́ tí wọ́n bí bàbá wa gbajúgbajà òṣèré orí ìtàgé ni bàbá wa Yomi Faslanso ògo àbẹ́ẹ̀rí báyìí. A bí bàbá wa yìí ní ọjọ́ keje oṣù kẹfà ọdún 1968. Bàbá wa Yomi Faslanso a bí sílùú Èkó ní àdúgbò Èbúté Mẹ́ta, ibẹ̀ náà la bí bàbá yìí sí. Ọlọ́jọ́ bíbá mẹ́nubà yìí ìlú Èkó la bí sí o, ní àdúgbò Èbúté Mẹ́ta. Bó ti wulẹ̀ jẹ́ wípé ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ó ní bàbá wa Yomi Faslanso gbajúgbajà òṣèré orí ìtàgé yìí. A kí yín o pé sọdún èyí ẹ tún sẹ̀mí láṣẹ Èdùmàrè. àṣẹ o, ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ o. Àmín. ẹ ò ní fi ọdún ìdágbére fún wa o. Àmín o. Ọpọ́n ìmọ̀. Àgbàlé mò ń jẹ́. Ìdókù ń bẹ̀. àníri jù báyìí lọ. Tọ́ oníyànṣẹ́rẹ́ ọlọ́bẹ̀ ṣeun gbogbo èyí tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ àkìyìn pé ẹ ṣé àdúpẹ́ o. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé orí ètò ìròyìn ayọ̀ náà la wà yìí níkànnì Àgbàlé Oníwẹ̀ Áfíríkà TV. Gbogbo èyí tẹ́ ẹ bá ní ìròyìn ayọ̀ kan tẹ́ ẹ fẹ́ ká bá yín gbé sí orí afẹ́fẹ́, ẹ kàn sí wa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ lójú amóhùnmáwòrán yìí. Tẹ́ ẹ bá pe Ọpọ́n Ìmọ̀ ní ogbè, bákan náà tẹ́ ẹ bá pe Àgbàlé, èmi náà ìgbà yín lóhùn. Bákan náà tí ẹ bá ní onírúurú ayẹyẹ yálà ìgbéyàwó ni, ìsọmọlórúkọ ni, òkú àgbà ni, ẹ fẹ́ polówó àwọn ilé iṣẹ́ yín, ẹ bá wa dòwò pọ̀ ní orí ètò ìròyìn ayọ̀. Ẹ bá ti pè wá ní ọwọ́ kan ni a ó dá yín lò. Tọ́ ẹ ní ìdíjú báyìí lọ bí ìbá ṣe sọ́lẹ̀ tán ó tó ní fáwọn lórúkọ tèmi ò yí padà o. Adéwùmí Tajudeen Ọlálékan ní orúkọ tèmi ń jẹ́. Àgbàlé ní orúkọ tí ayé fi ń gbé mi lárugẹ. Ìpàdé ìwádìí láyọ̀ ó dìgbà. Bákan náà orúkọ tèmi náà yí padà, Òkèyínká Kíkẹ́ lọmọ òní wọ́n ń pè mí, tí gbogbo ayé sì mọ̀ mí sí Ọpọ́n Ìmọ̀. Ẹ má bá wa share, ẹ má bá wa like, ẹ má comment. Ìròyìn ayọ̀ kò ní tán nínú wa o. Àmín.